ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà ti yege fún ìdíje ife ilẹ̀ Afrika. Ní báyìí kìràkìtà láti wà lára àwọn tó máa díje ìfẹsẹ̀wọnsẹ̀ láti gba ife-ẹ̀yẹ orílẹ̀-èdè tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ fakọyọ jùlọ nílẹ̀ adúláwọ̀ ìyẹn African Cup of Nations AFCON ti ọdún 2023 ti parí pẹ̀lú bí ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ wa Super Eagles of Nigeria ṣe jáwé olúborí tí wọ́n sì ti wà lára àwọn tí yóò lọ fún ìdíje ọ̀hún. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà ṣe àṣeyọrí yìí nígbà tí wọ́n gbo ewúro sójú ẹlẹgbẹ́ wọn láti orílẹ̀-èdè Sierra Leone láṣàlẹ̀ ọjọ́ àìkú Sunday nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé ní pápá ìṣeré Samuel Keyonde Stadium nílùú Monrovia tí í ṣe olúùlú orílẹ̀-èdè Liberia. Àmì ayò mẹ́ta ni Super Eagles gbá wọlé ẹlẹgbẹ́ wọn táwọn tọ̀hún sì jà fitafita títí tí wọ́n dá méjì padà 3-2 ní ìfẹsẹ̀wọnsẹ̀ náà parí sí. Ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni Victor Osimhen fi bọ́ọ̀lù ṣọwọ́ sínú àwọn Sierra Leone tó sì wọlé bó sì ṣe kù ìṣẹ́jú méjì sí mẹ́ta kí ìfẹsẹ̀wọnsẹ̀ náà parí táwọn òǹwòrán tiẹ̀ ti kọ́kọ́ rò pé ọ̀mì ni bọ́ọ̀lù náà yóò parí sí ní Kelechi Iheanacho fọba lé fún Nàìjíríà ó gbá bọ́ọ̀lù kan wọnú àwọn ní Nàìjíríà bá ní mẹ́ta. Láti bẹ̀rẹ̀ ayò náà làwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà ti fi hàn pé àwọn ò bá ti eré wá lọ́jọ́ náà rárá torí kò ju ìṣẹ́jú díẹ̀ tí eré bẹ̀rẹ̀ ni wọ́n ti gbá bọ́ọ̀lù wọnú àwọn. Pẹ̀lú àbájáde yìí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà pẹ̀lú àmì ayò 12 lórí àtẹ àti Guinea-Bissau tóun ti ní àmì ayò 10 ni wọn yóò kópa nínú ìdíje AFCON 2023 ọ̀hún bó tilẹ̀ jẹ́ pé ó sì kù ìfẹsẹ̀wọnsẹ̀ kọ̀ọ̀kan fáwọn méjèèjì. Síbẹ̀ ohun yòówù tí àbájáde ìfẹsẹ̀wọnsẹ̀ náà ìbáàjẹ́ àwọn méjèèjì ti yege. Ẹ ó rántí pé ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ilẹ̀ Nàìjíríà ti gba ife ẹ̀yẹ tó tóbi jù nílẹ̀ Áfíríkà náà. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.